hallelujah. Ẹ káàárọ̀ a kú ojúmọ́ a kú ọjọ́ òní èní lọ́jọ́ Olúwa. Bẹ́ẹ̀ ni ogúnjọ́ ó lé kan nínú oṣù kejìlá òun ní ọjọ́ tá wà lónìí. Mo fẹ́ ká parapọ̀ ká jọjọ́ sì sí Ọlọ́run. Àwa ìjọ orí afẹ́fẹ́ náà la gbé ìsìn wá bá wa lónìí láti mọ rírì Ọlọ́run, láti lè sọ fún ara wa wípé Ọlọ́run lọ̀gá o, òun lọ̀gá gbogbo ènìyàn. A gbọ́dọ̀ mọ rírì rẹ̀, a gbọ́dọ̀ júbà rẹ̀, a gbọ́dọ̀ jọ́sìn sí òní lọ́jọ́ Olúwa. Mo fẹ́ kẹ́ ké sí bàbá, kẹ́ ké sí màmá, ẹ ké sí gbogbo ènìyàn tó ń bẹ nítòsí lókèèrè lọ́nà jíjìn wípé ká darapọ̀ mọ́ wa láti júbà Ọlọ́run, láti jọ́sìn sí Ọlọ́run lónìí ọjọ́ ìsinmi ọjọ́ Olúwa. Kò sí àwáwí fún ẹnikẹ́ni pé mi ì rí ìjọ kọ́kọ́ wọ o, mi ì rí Ọlọ́run gbàdúrà sí àbí mi ì rí ìjọsìn kọ́kọ́ ṣe o. Àsìkò rèé, àǹfààní rèé lórí afẹ́fẹ́ kí gbogbo wa darapọ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti gbàdúrà, láti lè mọ rírì Ọlọ́run, láti ké dànsákì fún Olódùmarè. Mo fẹ́ ká fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa. A máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ọba tó dá wa sí láti oṣù kìíní dé oṣù kejìlá. Oṣù kejìlá la wà yìí o, oṣù agbára, oṣù tọ́lọ́run fẹ́ pa á lẹ́rìn, oṣù ọpẹ́ sì ni, oṣù tá a ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, tá a ń júbà rẹ̀, tá a ń sọ fún Ọlọ́run pé ó ṣe Ọlọ́run àyànmọ́ wa, Ọlọ́run ìpín wa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tó fún wa ní ogún rere, òun gangan ní ogún ìbí wa láyé. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi gbogbo tá a bá wà lágbàáyé. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká gbé ga lórí bàbá, lórí màmá, lórí ẹ̀gbọ́n, lórí àbúrò, lórí àwọn ọkọ, àwọn aya, lórí gbogbo ènìyàn. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, Ọlọ́run tó ń tọ́jú wa, tó dá wa sí, Ọlọ́run tó ṣe rere fún wa. Ẹ ká gbé ga, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lábẹ́ bó ti wù kórí, gbogbo tó lọ́n ṣe fún wa dáradára ni. A lè sọ nípa rẹ̀, ọba tó ń ṣàánú wa. Àánú ṣe kókó nínú ìrìn àjò ènìyàn, àánú ṣe kókó. Ẹni tí ò bá ráàánú gbà kò rí nǹkan kan gbà, ẹni tí ò bá tí ì ráàánú gbà kò rí nǹkan kan gbà. Ọba tó ń ṣàánú fún wa, ọba tí ò wo ti àìpẹ́ ayé wa, kùdìẹ̀kùdìẹ̀ ayé wa tó yìí ń ṣàánú fún wa. Àánú ló fi ń gbà wá o, àánú ló fi ń gbà wá. Bẹ́ẹ̀ ni àánú ló fi ń gbà wá. Àánú ló mú kí orí ọ̀fẹ́ ó tó fún wa. Nítorí náà ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká yìn, ẹ ká yìn, ẹ ká yìn, ẹ ká yìn. Ẹ ṣeun ìgbà gbogbo, ẹ ṣeun ọjọ́ gbogbo. Ó yá àwọn náà sọ bẹ́ẹ̀ sí, ẹ ṣeun ìgbà gbogbo, ẹ ṣeun ọjọ́ gbogbo, ẹ ṣeun ìgbà gbogbo, ẹ ṣeun ọjọ́ gbogbo, ẹ ṣeun ìgbà gbogbo, ẹ ṣeun ọjọ́ gbogbo. Ó yá jókòó jókòó jó. Ìwọ tó bá lè jó, tó bá lè dìde jó, tó bá lè mú ara rẹ, kó mi ara rẹ, kó gbé bọ́dì bí àṣà àwọn ọmọdé òní, kó gbé bọ́dì, kó ṣe kíni, kó júbà rẹ̀, kó sọ fún pé ẹ ṣeun ìgbà gbogbo, ẹ ṣeun ọjọ́ gbogbo, ẹ ṣeun ìgbà gbogbo, ẹ ṣeun ọjọ́ gbogbo. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ti jiyàn lọ èèyàn ń lo ó fún. Bẹ́ẹ̀ ni torí ájù wọn tí ò ṣe wí lẹ́jọ́, ọ̀gá ló ń pè ní àjùlọ. Ẹni tó bá ti jùyàn lọ ló ń pè lọ́gàá, wọn ló ó fún. Ẹ ṣeun ìgbà, kì í ṣe ó ṣeun o. Tó bá sọ pé ó ṣeun ò tí ì bẹ̀rẹ̀. Ẹ ṣeun ìgbà gbogbo, ẹ ṣeun ọjọ́ gbogbo, ẹ ṣeun ìgbà gbogbo, ẹ ṣeun ọjọ́ gbogbo. Jẹ́ kí gbogbo ẹran ara rẹ kí ó mọ̀ pé ó mórí. Ọba tí ò jẹ́ kó wà nídùbúlẹ̀ àìsàn bí a ṣe ń sọ̀rọ̀ yẹn. Ọba tí ò jẹ́ kí ọ̀tá ó gba wájú mọ́ ẹ lọ́wọ́, kó gbẹ̀yìn mọ́ ẹ lọ́wọ́. Ọba tí ò jẹ́ kí ọ̀tá ó gba ẹ̀yà ara lọ. Bẹ́ẹ̀ ni ọba tí ò jẹ́ aṣubú dànù, kò já bọ́ sínú ewu. Ìgbà tá a dẹ̀mọ̀ tá a bọ́ sínú ewu, òun náà ló kó wa yọ. Ọlọ́run tó ń kó wa yọ, tó ń dá wa sí, tó ń gbà wá lọ́wọ́ ibi, tó ń tú wa sílẹ̀ lọ́wọ́ ìdẹkùn ọ̀tá. Ẹ ká gbéga lọ́pọ̀lọpọ̀, ẹ ká gbéga lọ́pọ̀lọpọ̀, ká júbà rẹ̀, ká sọ fún kó ṣe, ká sọ fún kó ṣe. Ọlọ́run tó ń gbàdúrà, kò sígbà tá a gbàdúrà fáwa tá a jẹ́ aládùúà, fáwa tá a jẹ́ aládùúà. Bẹ́ẹ̀ ni kò dìgbà tó bá máa wọ aṣọ tí ó jẹ́ funfun báláwo kó tó jẹ́ aládùúà. Irọ́, gbogbo ọmọ Ọlọ́run onígbàgbọ́ aládùúà, àbí tó bá ti ń gbàdúrà, wọ́n tó bá ti ń gbàdúrà aládùúà ni ọ́. Bẹ́ẹ̀ ni ọba tó ń gbàdúrà, ìwé mọ́ sọ pé ọba tó ń gbàdúrà náà ni gbogbo ẹran ara yóò wá bọ́, yóò wá sábẹ́ rẹ̀. Ọlọ́run nìkan ṣo ló ń gbàdúrà, òun nìkan ṣo náà ló lè gbàdúrà rẹ̀, ló lè gbàdúrà mi, òun sì ló ń gbọ́. Lọ́dún tá a wáyé òun ló gbọ́ o, láti oṣù kìíní dé oṣù kejì, oṣù kẹta, títí dé oṣù tá a wáyé oṣù kejìlá, òun ló ń gbàdúrà. Títí dé ọjọ́ tá a wáyé ogúnjọ́ ó lé kan, òun ló ń gbàdúrà wa. Bẹ́ẹ̀ ọba tí ò sọ wípé ẹnu wa rùn, ọba tí ò sọ wípé wàhálà wa pọ̀ jù, ọba tí ò sọ wípé ó ti sú láti máa tọ́jú wa, ọba tí ò kì í sú tí kì í rẹ̀. Kò sọ pé ó ti sóhun láti máa tọ́jú wa, kò sọ pé ó ti sóhun láti máa wò wá sàn, kò sọ pé ó ti sóhun láti máa dáríjì wá. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa,
ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ ni ẹ ká rántí láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká rántí oore rẹ̀, ó ní ká má gbàgbé oore rẹ̀, ká rántí oore rẹ̀ tó ń ṣe fún wa, tó ṣe fọ́kọ, tó ṣe fáya, tó ṣe fún ọmọ, tó ṣe fẹ́ gbọ́n, tó ṣe fún àbúrò, tó ṣe fún ẹbí, tó ṣe fún òbí. Ẹ ká dúpẹ́ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ò láya ní ọdún tó kọjá tó ti láya lọ́dún yìí, ọ̀pọ̀lọpọ̀ ni ò lọ́kọ lọ́dún tó kọjá tó ti lọ́kọ lọ́dún yìí, ọ̀pọ̀lọpọ̀ ni ò ní ọkọ̀ lọ́dún tó kọjá tó ti lọ́kọ̀ lọ́dún yìí, ọ̀pọ̀lọpọ̀ ni ò ní ilé lọ́dún tó kọjá tó ti ní lọ́dún yìí, ọ̀pọ̀lọpọ̀ ni ò ní iṣẹ́ lọ́dún tó kọjá tó ti níṣẹ́ lọ́dún yìí, ọ̀pọ̀lọpọ̀ lé ò tí ẹ lè tọ́ka sí ohun rere kan tàbí òmíràn, ṣùgbọ́n lọ́dún yìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àwọn náà lè tọ́ka sí oore kan, wọ́n lè tọ́ka sí òmíràn. Ọ̀pọ̀lọpọ̀ ni ò yẹ kó wà láyé bá ṣe ń sọ̀rọ̀ yìí, àmọ́ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, nípa oore ọ̀fẹ́ olùgbàlà, àyíwà láyé, àyíjọ wà láyé, àyíwà láwùjọ àwọn ènìyàn. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kì í ṣe ipá àti agbára ẹnikẹ́ni. Ìwé mọ́ sọ pé bí kò ṣe nípa ẹ̀mí mi ni Olúwa wí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, agbára ẹ̀mí rẹ̀ ó gbé wa ró. Bẹ́ẹ̀ ni agbára ẹ̀mí rẹ̀ ló gbé wa ró láti máa tẹ̀síwájú nínú Olúwa, níwájú Olúwa, láti máa tẹ̀síwájú. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run ó ṣe, ọba tó ń gbà wá là, ọba tó ń wò wá sàn, ọba tó dá wa sí, ó ṣeun, ọba tó tọ́jú wa, abiyamọ tòótọ́, abiyamọ gbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ó ṣe, agbé ọ̀gá èèyàn, ó ṣeun, agbé ọ̀gá èèyàn lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àìwà nínú ìṣọ́ àdúrà wa wọnú ọdún titun 2026 tá à ń wò níwájú yìí. Ká tó rí ọ̀sẹ̀ méjì àti bọ́ sí ọdún titun, gbogbo wa máa kí happy new year. Ayọ̀ ọdún titun á wọlé, abẹ́rẹ́ sí ní yọ̀ mọ́ra wa. Nítorí náà bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ là ń tẹ̀síwájú nínú ọpẹ́ àti ìyìn, Ọlọ́run fi yé wa wípé ọdún náà jẹ́ ọdún tó lágbára. Ká bọ́ sínú ìṣọ́ àdúrà, ká fi àdúrà jagun, ká gbé pẹpẹ àdúrà sókè nítorí ọdún titun tó ń bọ̀ níwájú yìí àti ohun gbogbo tí kò ní ṣàìṣẹlẹ̀ ní ọdún náà. Ká sì tún gbé pẹpẹ àdúrà sókè lórí ọdún yìí kó má lọ lásán lórí ọ̀pọ̀ nínú wa, kọ́dún yìí má lọ lásán. Bẹ́ẹ̀ ni ọdún yìí jẹ́ ọdún tí a ṣe ìfilọ́lẹ̀ àwọn nǹkan kan nínú ayé àti àyànmọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Tó jẹ́ pé gbogbo ohun tá a fi lọ́lẹ̀, tá a fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ nínú ọdún yìí, inú ọdún tó ń bọ̀ ló ti máa ṣe kí lè máa jẹyọ láti máa jáde. Nítorí náà nínú ìṣọ́ àdúrà yẹn ohun tá a fẹ́ sọ lónìí, tá a sì fẹ́ fi gbàdúrà lónìí ni nípa àṣírí ọdún titun, àṣírí tó ń bẹ nínú ọdún titun. Gbólóhùn àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ fún wa rèé o, àṣírí ọdún titun, àṣírí gbogbo ọdún ni. Àṣírí ọdún titun 2026 tó ń bọ̀ níwájú yìí, àṣírí tó bá gbogbo ọdún mu ni o. Kò ń ṣe nípa ọdún tó ń bọ̀ yìí nìkan, gbogbo ọdún tí ènìyàn bá rí láyé àṣírí ló bá mu o. Àṣírí jẹ́ kọ́kọ́rọ́ lára àwọn kọ́kọ́rọ́ tó ń ṣiṣẹ́ ní gbogbo ọdún tí èèyàn bá láǹfààní àti rí láyé. Ẹ ká sáré gbàdúrà, ká sọ fọ́lọ́run. Ọlọ́run bá mi sọ̀rọ̀, jẹ́ kí ìyè mi kó ṣí, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé mi. Gbogbo tí bá sì bá ọ sọ lórí pẹpẹ yìí, lórí òkè yìí lónìí, lórúkọ Jésù, nípa oore ọ̀fẹ́ rẹ, jẹ́ kí rí ìdáhùn àdúrà. Gba àdúrà ń sí Ọlọ́run, gbà á dáadáa sọ Ọlọ́run. Ọ̀pọ̀ ló ń gbọ́ àgbọ́ya, ìwọ náà má gbọ́ àgbọ́ya nípa ọ̀rọ̀ Ọlọ́run. Gbọ́ ní ọ̀nà tí ó fi lè mú wá sí ìmúṣẹ, tí ó fi lè ṣe ohun tó gbọ́, tí wàá fi rí ìbùkún bẹ́ẹ̀. Ẹni tí ó bá ṣe ọ̀rọ̀ Ọlọ́run lórí ìbùkún gbà, kì í ṣe ẹni tó ń gbọ́ nìkan. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó dàgbà, kí ó gbòòrò nípa ọ̀rọ̀ Ọlọ́run tó fẹ́ gbọ́ lónìí. Lórúkọ Jésù Olúwa wa. Ọlọ́run Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́, lákòókò yìí bá wa sọ̀rọ̀ rẹ. Gba ẹnu ìránṣẹ́ rẹ sọ̀rọ̀, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣe wá ní rere, kó mú wa láradá, kó gbà wá lọ́wọ́ ìdẹkùn ọ̀tá. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó sọ wá dodindi. A gba oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ, ká má jẹ́ olùgbọ́ nìkan. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lónìí àdúrà tá a fẹ́ gbà nínú ìṣọ́ àdúrà tá à ń ṣe lóṣù yìí wọnú ọdún titun ní ọ̀rọ̀ àṣírí. Ọ̀rọ̀ àṣírí ọdún titun. Kí làwọn àṣírí ọdún titun àti ọdún téèyàn ní láyé? Kí làwọn àṣírí àìgbọ́dọ̀ má mọ̀? Ohun tá a gbọ́dọ̀ mọ̀, tá a gbọ́dọ̀ mú wá sí ìṣe wa, tí ìyè wa gbọ́dọ̀ ṣí sí tí a bá fẹ́ borí nínú ọdún titun tàbí nínú ọdún tá a bá rí láyé. A máa wo inú ìwé Jóòbù 2:2. Ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1. 2:1. 2:1. Bẹ́ẹ̀ ni ó dàbí pé èdè Ẹ̀gbá tí mò ń sọ àjùmọ̀lò Yorùbá
àti èdè Ẹ̀gbá yẹn ń bára wọn jà lẹ́nu mi bẹ́ẹ̀ ni ẹ máa fara mọ́ bẹ́ẹ̀ ìwé mọ́ sọ nǹkan ní bíbá yìí òwe Jóòbù orí 22 àti ẹsẹ̀ 21 ó ní fara rẹ súnmọ́ Ọlọ́run ìwọ ó sì rí àlàáfíà nípa èyí ni rere yóò wá bá ọ. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi níbikíbi tó bá wà lágbàáyé rere yóò wá bá ọ. Ibikíbi tó bá tẹ̀dó sí tàbí Aláàfin ọ̀run tẹ̀dó rẹ sí rere yóò wá bá ọ. Ní gbogbo ọjọ́ ayé rẹ rere ló máa rí òní rí ibi. Àṣírí àkọ́kọ́ rèé fara rẹ nísinsìnyí súnmọ́ Ọlọ́run. Fara rẹ súnmọ́ Ọlọ́run. Ọlọ́run ń ṣe ọ̀rọ̀ àwáwí. Ọlọ́run ń ṣe ọ̀rọ̀ ká máa ṣàwàdà àbí ọ̀rọ̀ àmúṣeré. Ọ̀rọ̀ pàtàkì lọ́rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìyè àti ikú ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ẹlẹ́dàá amẹ̀dá aṣẹ̀dá. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ó fẹ́ wà ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹni tó dá pẹ̀lú ẹ̀dá iṣẹ́ ọwọ́ rẹ̀ pẹ̀lú wa tàbí ènìyàn. Ó sì fún wa ní àǹfààní nípasẹ̀ Jésù Kristi wípé ká ṣe ìlàjà pẹ̀lú òun. A nílò àti máa jà, a nílò àti kẹ̀yìn síra wa. A lè jẹ́ ẹbí kan náà nítorí pé ní àtètèkọ́ṣe ẹbí kan náà ni wá. Òun ló dá wa, òun ló ní wá. Kò fẹ́ jẹ́ Ọlọ́run nìkan, ó fẹ́ jẹ́ bàbá káwa jẹ́ ọmọ. Fẹ́ni tó máa borí iṣẹ́ ọwọ́ Ọlọ́run á kọ́kọ́ darapọ̀ mọ́ Ọlọ́run. Fẹ́ni tó máa borí inú ayé yìí á kọ́kọ́ fi tọlọ́run ṣe. Á kọ́kọ́ ṣe tọlọ́run kankan náà, á fi tọlọ́run ṣàkọ́kọ́ náà. Wé mọ́ sọ níbí yìí wípé fara rẹ súnmọ́ Ọlọ́run. Má dúró de ẹ̀gbọ́n, má dúró de àbúrò, má dúró de alábàágbé, alábàárìn, alábàásọ, alábàádọ̀wẹ́kẹ̀. Má dúró de ẹnikẹ́ni. Fún ara rẹ ni kó gbé ara rẹ nínú ọdún yìí o. Má dúró de ọdún tó ń bọ̀. Fún ara rẹ ló máa gbé ara rẹ. Wá fa ara rẹ súnmọ́ Ọlọ́run. Wá fa ara rẹ súnmọ́ Ọlọ́run. Wá sọ fún ara rẹ pé Godfrey wá náà o gbọ́dọ̀ mú Ọlọ́run ṣeré o. Ọlọ́run ń ṣe ohun àmúṣeré, ohun àmúṣàwàdà o. Má dán wò kó má bá dán tán o. Fa ara rẹ súnmọ́ Ọlọ́run. Ó ṣe kókó òkùnkùn ó ṣúbolẹ̀. Wọ́n máa sọ wípé nínú ìwé Àìsáyà ó ní wípé ayé kún fún òkùnkùn, àwọn ènìyàn kún fún òkùnkùn bírímù. Jẹ́ kí n sáré ka Àìsáyà kí n kà á fún Àìsáyà 60 ẹsẹ̀ kejì. Ó ní nítorí kíyèsí òkùnkùn yóò bo ayé mọ́lẹ̀ àti òkùnkùn bíríbírí yóò bo àwọn ènìyàn, ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ, a ó sì rí ògo rẹ̀ lára rẹ. Òkùnkùn bíríbírí ló wà lára àwọn ènìyàn. Kó tó rí ẹni rere wàá rìn jìnnà, ẹsẹ̀ rẹ yóò bò. Jésù Kristi ó wò sàsùn nígbà tó wà nínú ara. Ó sọ wípé ẹni rere kan kò sí bí kò ṣe bàbá mi tó ń bẹ lọ́run. Ìwọ ṣe wá rò pé àwọn tó fún ẹ níṣẹ́ ẹni rere ni wọ́n. Ó ṣe wá rò pé ẹni tó fún ọ lọ́kọ̀, tó fún ọ nílé tàbí tó fún ọ nígbà, tó fún ọ láwọ̀ ẹni rere ni wọ́n. Ta ló sọ pé ẹni rere ni wọ́n? Ẹni rere kan kò sí. Wọ́n ṣe ẹ́ lóore lánàá ò sọ pé wọ́n ní ṣe ẹ́ níkà lónìí. Wọ́n ṣe ọ́ lóore níjẹta ò sọ pé wọ́n ní ṣe ẹ́ níkà lónìí. Pé wọ́n ṣe ẹ́ lóore rárá ò sọ pé wọ́n ní ṣe ẹ́ níkà lónìí. Ẹnìkan á ní pé kò sí tó kàn mí àti ẹ, ìwọ ló sọ bẹ́ẹ̀, òun ò sọ bẹ́ẹ̀. Lóòótọ́ kò yẹ kó sí tó kàn yín méjì, kò sí àsopọ̀ láàrin, àmọ́ béèyàn bá jọ̀tá èèyàn kò nílò ìdí láti jọ̀tá rẹ̀, kan tá ṣe ń pe ọ̀tá lọ̀tá nìyẹn. Ṣèbáwọn kan bá jẹ́ alábàárìn tó bá sọra wọn dọ̀tá, wá mọ̀ pé bóyá nǹkan kan náà rí tí ó bà wọ́n nínú jẹ́, bóyá nǹkan kan náà rí lára rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní jowú. Àwọn kan wà wọ́n ń ṣe alábàárìn rẹ̀, ọ̀tá rẹ̀ ni wọ́n láti ìbẹ̀rẹ̀ ayé wá di àkókò yìí. Wọn ò ní ìdí, wọn ò nílò àti ní ìdí tàbí ẹ̀rí ohun tó ṣe láburú pàtàkì kó tó ṣọ̀tá rẹ̀, kó tó jọ̀tá rẹ̀. Ayé ogun láwà. Má jẹ́ kẹ́nikẹ́ni kó ṣe kíni, kó pòkọ̀ ìbànújẹ́ fún ẹ tàbí kó tàn ẹ́. Ayé ogun láwà. Gbogbo ènìyàn ló lọ́tà. Tọ́lọ́run bá lọ́tà wa lọ́tà, bí Jésù bá lọ́tà wa lọ́tà. Bó ṣe ń gbọ́ mi ọ̀tá rẹ pọ̀, o lè má mọ̀, o ò nílò àti mọ̀ wọ́n.
ṣùgbọ́n gbọ́dọ̀ mọ̀ pọ́n bẹ́ẹ̀ kó bá ayé fàyè wọn lẹ̀ Èlíyà bá rí àkàtà ó gbọ́dọ̀ mọ̀ pọ́n bẹ́ẹ̀ kó bá lè fàyè wọn lẹ̀ nínú àdúrà rántí àwọn ọ̀tá rẹ̀ nínú àwẹ̀ rẹ̀ rántí àwọn ọ̀tá rẹ̀ ẹ máa wò pé kí ni wòlíì ń sọ yìí kí lárákùnrin ń sọ lónìí rántí àwọn ọ̀tá rẹ̀ nínú fífúnni ìwọ tó bá wọ̀ pé lọ́tà wá ní ìṣe fún Ọlọ́run ìfífúnni dáadáa wàá máa ṣoore gan kó jẹ́ kí àwọn ọ̀tá rẹ̀ jẹ nínú oore rẹ̀ kó lè máa jẹ májèlé kó jẹ́ kó jẹ nínú oore rẹ̀ kó lè máa jẹ ègún òun lè jẹ́ pé òun mọ̀ sọ pé ohunkóhun tí ó bá ń ṣe kó ṣe fún bí ẹni pé òun ṣe fún Ọlọ́run torí tó bá ń ṣe bí òun ṣiṣẹ́ lábẹ́ èèyàn ni àbí òun ṣe ohun kan àbí òmíràn ni tó bá ṣe bẹ́ẹ̀ pé òun ṣe fún Ọlọ́run tó bá wá sọ fi bí sọ fún ẹ Ọlọ́run á lè gbèjà rẹ jà Ọlọ́run á lè dá fún wọn gbogbo àdàbí tí ò nídìí òun ṣiṣẹ́ àdàbí tí ò bá nídìí òun ṣiṣẹ́ ẹjọ́ lásán ni èèyàn kàn sọ tọ́nù ni ó kàn sọ̀rọ̀ lásán tí ò lọ bí kankan ni àdàbí tó bá nídìí ló ń ṣiṣẹ́ ó pe Jésù tó àdàbí tó nídìí ló ń ṣiṣẹ́ torí bí Jésù ò bá tiẹ̀ jẹ́ olùgbàlà tiẹ̀ Ọlọ́run lẹ́lẹ́dàá rẹ̀ béèyàn bá sì jọ ẹ́ jẹ tó yàn ẹ́ jẹ lóòótọ́ tó ṣe ìkà sí ẹ tó ṣe ibi sí ẹ lóòótọ́ tó bá pe àdàbí lé lórí yóò ṣiṣẹ́ níwọ̀n ìgbà tó mọ̀ wípé ọkàn rẹ mọ́ ó sì ṣe ohun tí Ọlọ́run fún ẹ lágbára ti ṣe fún wọn níwọ̀n ìgbà àkókò tí iṣẹ́ payín pọ̀ tàbí ohun kan tàbí òmíràn payín pọ̀ àbí ṣùgbọ́n tí ìwọ náà bá jẹ́ ká má retí àti gba ire o ìwé mọ́ sọ pé òkùnkùn biribiri ló bo àwọn èèyàn mọ́lẹ̀ òkùnkùn ayé kún fún òkùnkùn ó kún fún ibi nítorí náà ìwọ tó fẹ́ borí tó fẹ́ la ayé já láì farapa tó fẹ́ jẹ́ kí ire kó máa bọ̀ wá bá ẹ kọ́lọ́run tukọ̀ ire sọ́dọ̀ rẹ ọba tí ń darí afẹ́fẹ́ ọba tí ń darí afẹ́fẹ́ darí ayọ̀ mi síbi tí mo wà ọba tó ń darí afẹ́fẹ́ báwo ló ṣe máa darí ẹ̀ òun rèé o fara rẹ o máa gbé ara rẹ wá wọṣọ ó dàbí bá ṣe wà lórí ìjọ lórí afẹ́fẹ́ yìí fún ara rẹ ló máa tẹ̀ sórí afẹ́fẹ́ wàá tẹ̀ sórí Facebook ó ti bẹ̀rẹ̀ sábìsì bẹ̀rẹ̀ ìjọ ti bẹ̀rẹ̀ ìsìn ti bẹ̀rẹ̀ 9 o'clock nìsín bẹ̀rẹ̀ ní lédè Gẹ̀ẹ́sì 10:30 nìsín bẹ̀rẹ̀ lédè Yorùbá ẹ̀sìn kejì ó ti bẹ̀rẹ̀ ẹjẹ́ àparapọ̀ ẹbí wa pé bàbá wa pé màmá wa pé ẹ̀gbọ́n wa pàbúrò wa pa àwọn ọmọ ẹjẹ́ àparapọ̀ wòlíì ìsìn àárí afẹ́fẹ́ ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ìsìn ẹ̀ ẹjẹ́ àdarapọ̀ mọ́ ká gbóhùn Ọlọ́run fún ara rẹ ló máa fa ara rẹ súnmọ́ Ọlọ́run má dúró de ẹnikẹ́ni kó fà ọ́ fa ara rẹ ló máa fà súnmọ́ Ọlọ́run nísinsìnyí sì ni ìwé mọ́ sọ pé now nísinsìnyí fa ara rẹ súnmọ́ Ọlọ́run nísinsìnyí àṣírí àkọ́kọ́ nìyẹn o eléyìí fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó gbà pẹ̀lú Ọlọ́run pé ó nílò Ọlọ́run ó gbà pẹ̀lú Ọlọ́run pé Ọlọ́run ò ṣe ẹni tó lè ṣáàtì kò ṣe ẹni tó lè sọ̀rọ̀ rẹ̀ ṣá ẹni tó máa gbójúbà fún ẹni tó máa fi ọ̀wọ̀ tó yẹ fún òun ni ẹni tí ó máa fi ṣàkọ́kọ́ nu ayé rẹ̀ lọ́lọ́run kì í ṣaya kì í ṣọkọ kì í ṣe bàbá kì í ṣe màmá kì í ṣe olùrànlọ́wọ́ rẹ̀ nínú ara kì í ṣe olóore rẹ̀ nínú ara rọ Ọlọ́run ni ó dàbí ìgbà tí a máa ń ṣe àfẹ́sọ́nà tí mo wà ní èmi pàápàá tí mo wà ní àfẹ́sọ́nà tí mo ní ìyàwó àfẹ́sọ́nà ńgbà náà kí n tó ṣe ìgbéyàwó ní Ṣùlọ́kà ńgbà tá a ṣe bẹ̀rẹ̀ ńgbà tó rí ọkùnrin bá rọ́mọge tó wo nílẹ̀ tó pé ọmọge yìí ó wù mí lóòótọ́ ó rẹwà sí mi orí mi ní purọ́ kí má bàa ṣàṣìṣe ẹjẹ́ lọ bá wípé ó rẹwà o inú mi sì dùn sí ẹ inú mi yọ sí ẹ ọ̀rẹ́ ni wá lóòótọ́ àmọ́ mo fẹ́ ká ṣe jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ràn rẹ dáadáa mo fẹ́ kí a lè fẹ́ra wa sílé ká lè jọ ṣiṣẹ́ Olúwa ká lè jọ máa gbóhùn Olúwa ká lè jọ bí àwọn èso támúnú ìlú Ọlọ́run támúnú Ọlọ́run lò bẹ́ẹ̀ ni àwọn tó ìwé mọ́ pè ní èso ìwà bí Ọlọ́run nígbà tó bá ti gbàdúrà tó bá ti wòye rẹ̀ wípé lóòótọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ sí irú ẹni tó fẹ́ yàn láàyò yìí láti bá lọ gẹ́gẹ́ bí olùfẹ́ rẹ̀ kíní kan ṣe mí ní kàyéfì nígbà náà tá a wà lọ́nà tá a ń bára wa rìn pé torí mo jẹ́ ẹni tí ó máa ń kọ̀wé tó máa ń ṣe
ìwé bí ìwé àwọn ìwé tó ní ṣe pẹ̀lú oríkì ká máa kí nǹkan bí poem tó lóyìnbó ń pè ní poem oríkì ká máa kí nǹkan ká máa ṣe bí àyájọ́ ní rere ni o. Mo máa ń kọ àwọn nǹkan yẹn nígbà yẹn dáadáa. Wọ́n á wò wípé ṣé ẹ̀mọ́ ní bínú nígbà tí bá wo obìnrin tàbí lábẹ́ obìnrin tí bá sọ wípé kí n sọ lédè òyìnbó kí n tó sọ ní èdè Yorùbá pé you are my life. Níwọ̀n ìgbà tí mo sì ti fayé mi fún Jésù tèmi àti ẹ̀mọ́ wà báyìí tá a wà ní òṣùṣù ọwọ̀ tèmi àti ẹ̀mí mímọ́ jẹ́ kòríkòsùn tí bá wo èèyàn ẹlẹ́ran ara tí bá ń pè you are my life ṣé mi mò ní bínú báyìí ó ṣe mí ní kàyéfì gan tó pé mo fẹ́ jẹ́ kí orí arábìnrin mi máa wú dáadáa. Mo fẹ́ kó mọ̀ wípé mo fẹ́ràn rẹ̀ gan. Mo fẹ́ máa sọ fún lẹ́nu kí n sì máa kọ́ lọ́rọ̀ tàbí kí n jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ wípé ṣé ẹni tí mo ń sọ nípa rẹ̀ yìí ayé mi ni ẹ̀mí mi ni nǹkan kọ̀ báyẹn inú báwọn èèyàn ṣe máa ń sọ. Mo fẹ́ lo àwọn ọ̀rọ̀ àpọ́nlé tó dáa. Àmọ́ kíní kan ló ṣe mí ní kàyéfì ó ṣe mí ní kàyéfì ó rù mí lómi inú. Mo wá wòye wípé mi lè máa pọ̀ Ọlọ́run láyé mi ẹ̀mí mi kí n pọ̀ Ọlọ́run ní ohun gbogbo fún mi kí n tún pe ènìyàn ẹlẹ́ran ara bẹ́ẹ̀ kò ní jẹ́ṣẹ̀ fóun á jẹ́ṣẹ̀ fún mi. Báwo ni mo ṣe lè máa lo ọ̀rọ̀ àpọ́nlé fún àfẹ́sọ́nà mi tí ò ní mú ẹ̀mọ́ bínú? Ọ̀pọ̀ ò ní ronú bẹ́ẹ̀ o. Báwo mo ṣe lè máa lo ọ̀rọ̀ àpọ́nlé? Báwo mo ṣe lè gbé oríkì kalẹ̀ tàbí kí n ṣe àyájọ́ ọ̀rọ̀ kalẹ̀ fún àfẹ́sọ́nà mi ẹni tí mo fẹ́ fẹ́ ní ṣùlọ́kà tí ò ní mú mi tako Ọlọ́run tí ò ní sọ mí donírọ́ pé ohun tí mo ti pe Ọlọ́run nígbà kan rí mo ń pe ènìyàn bẹ́ẹ̀ tàbí ohun tí mo gbà pé Ọlọ́run nìkan ipò tí Ọlọ́run nìkan jẹ́ ní nínú ayé mi kí wá ní pé èèyàn kan wá dé o nítorí pé mo lórí ọ̀fẹ́ àti dàpọ̀ pẹ̀lú rẹ̀ ká di ọ̀kan ṣoṣo kí wá máa pè bẹ́ẹ̀. Mo fi àdúrà tí ìgbà náà ni iyè mi ṣí ni ọ̀rọ̀ Ọlọ́run farahàn mi. Mo rí wípé ipò tá a bá ti fi Ọlọ́run sí a kì í fèèyàn sí. Ọ̀pọ̀ ni ọ̀rọ̀ yóò yé gbọ́ mi dáadáa kó yíyọ. Àdúrà mẹ́ta gbólóhùn mẹ́ta la fẹ́ bọ́lọ́run sọ lóní ìṣọ́ àdúrà yìí. Ìṣọ́ àdúrà yìí tó sì dálé lórí ni wípé tẹ̀mọ́ ni sọ fún wa ni wípé àṣírí ọdún titun òun sì ni àṣírí gbogbo ọdún. Ipò tá a bá ti fi Ọlọ́run sí a kì í fèèyàn síbẹ̀ torí Ọlọ́run ò yí padà. Ọ̀kan ṣoṣo ni lánàá lónìí àti títí ayérayé. Ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 8 fi yé wa wípé Jésù Kristi ọ̀kan lánàá lónìí àti títí ayérayé. Ìwé Málákì náà fi yé wa àti ìwé ẹkún Jeremáyà fi yé wa pé Ọlọ́run ò yí padà. Ó ní èmi ni Ọlọ́run kò yí padà. Nítorí náà ni àwọn ọmọ Ísírẹ́lì àṣeparun. Ọlọ́run ò yí padà, àwọn èèyàn ló ń yí padà. Ipò tá a bá ti fọ Ọlọ́run sí a kì í fèèyàn síbẹ̀. Ohun tá a bá ń pe Ọlọ́run a kì í pe èèyàn. A kì í pe èèyàn. Torí Ọlọ́run owú lọ́lọ́run kò yí padà ìkan náà ni. Ẹ̀mọ́ bá kọ́ mi ní àwọn ohun tí mo lè máa sọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àpọ́nlé nígbà tó bá ti wù mí láti sọ tàbí tí mo bá ní ìwúrí àti ṣe bẹ́ẹ̀ tí mo lè máa lò tí arábìnrin mi yóò fi mọ̀ pé lóòótọ́ ni ìfẹ́ mi jẹ́ òtítọ́. Lóòótọ́ ni èrò inú mi sí ó jẹ́ òtítọ́. Lóòótọ́ ni mo ṣe iyebíye sí i. Kò dìgbà tí bá pè ní orísun ayé mi. Kò dìgbà tí bá pè ní àpáta ayérayé. Kò dìgbà tí bá pè ní gbogbo àwọn nǹkan tí a ti fi ẹnu wa pe Ọlọ́run. Àìmọ̀kànmọ̀kàn nígbà mi ló ń fa ẹkún àsùn ìdá. Ìyè wa ṣí o. Mo ní ìyè wa ṣí sẹ́. Ìwé mọ́ sọ pé fara rẹ àṣírí àkọ́kọ́ nìyẹn. Fara rẹ súnmọ́ Ọlọ́run. Má dúró de ẹnikẹ́ni láti fà ọ́. Fún ara rẹ ṣe ìpinnu. Bí mo ṣe ń bá lọ yóò dá ọ. Wá pé ara rẹ ni ẹ máa ṣe àpéjọrò. Ìwọ àti ara rẹ ó máa pe àyànmọ́ rẹ wá pé ara rẹ. Bàbá àbèjì ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀ o. Bí mo ṣe ń ṣe yóò dá ọ. Báwo ni mo ṣe máa lo odidi ọdún kan? Mi wá ní nǹkan kan tí mo lè sọ pé mo ṣe fọ́lọ́run. Báwo mo ṣe máa lo odidi ọdún kan mi ní ohun ìjọsìn kankan fún Ọlọ́run?
báwo mo ṣe máa lo odidi ọdún kan mi lè sọ pé bí àmọ́ súnmọ́ Ọlọ́run ṣàbí mo jìnnà sí èmi gan mọ̀ pé mo jìnnà sí dáadáa mi lè sọ pé bí àmọ́ mọ Ọlọ́run àbò mọ̀ mí báwo mo ṣe máa lo odidi ọdún kan mi máa rántí tàbí ṣàkíyèsí wà láyé Ọlọ́run ayé mi bí ìgbà pé èèyàn fà sẹ́yìn nìyẹn bí ìgbà wípé ẹsẹ̀ èèyàn ti yẹ̀ kúrò nínú ọ̀nà òtítọ́ ó máa pe ara rẹ̀ wálé ó máa ṣe àjọrò wípé mi gbọ́dọ̀ máa bá a lọ báyìí bàbá àbèjì ìyá àbèjì ó gbọ́dọ̀ máa bá a lọ báyìí àsìkò tó fún ara rẹ̀ láti ṣe ìpinnu nínú àwẹ̀ nínú àdúrà nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ń ṣẹ̀tàn tó bá jẹ́ tàn ní ẹ̀ní rí mi ẹ̀ní bá mi ń bì kò ń ṣẹ̀tàn jẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run àdúrà gbígbà àwẹ̀ gbígbà ìfifúnni ìṣefọ́lọ́run ìfarajìn ìfiarajìn fún Ọlọ́run ó máa ṣèpinnu pé láti òní lọ wàá fa ara rẹ súnmọ́ Ọlọ́run wàá fa ara rẹ súnmọ́ Ọlọ́run ìwọ sì rí àlàáfíà torí àlàáfíà ń ṣe ohun téèyàn ń gbàdúrà fún lásán àlàáfíà jẹ́ ohun téèyàn ń ṣètò rẹ̀ ni sínú ayé ènìyàn tó bá fẹ́ ṣètò àlàáfíà ó dàbí ẹni tó fẹ́ fẹ́ ìyàwó ni ó fẹ́ ṣètò àlàáfíà sọ́jọ́ iwájú rẹ̀ má lọ fẹ́ jàgídíjàgan tó bá ti fẹ́ jàgídíjàgan gbàgbé àlàáfíà nínú ìgbéyàwó yẹn ìwé mọ́ sọ pé ó sọ kéèyàn wà kó dá wà lókè àjà ju kó wà pẹ̀lú obìnrin oníjàgídíjàgan lọ obìnrin tó ní àárẹ̀ kan tó ní inú búburú ó sàn ó wà nínú ìwé mọ́ tó náà àlàáfíà ó ju pé ó jẹ́ ohun tá à ń gbàdúrà fún ó tún jẹ́ ohun tá à ń ṣètò rẹ̀ fún ara rẹ̀ ló máa ṣe ìpinnu pé mo fẹ́ràn àlàáfíà kó lè ra àlàáfíà ó máa ṣèpinnu pé mo fẹ́ràn àlàáfíà mi ìfẹ́ dá ẹ̀mí mi légbodò láì tó ọjọ́ mo fẹ́ lo gbogbo ọjọ́ tá a yàn fún mi láyé tó bá fẹ́ rí àlàáfíà fa ara rẹ̀ súnmọ́ Ọlọ́run àkọ́kọ́ nìyẹn ó ní ìwọ ò rí àlàáfíà nípa èyí ni rere yóò wá bá ọ mo fẹ́ ka gbogbo ẹ̀ṣẹ̀ délẹ̀ mo fẹ́ ka ìwé Jóòbù táwọn yẹn kí n kà á sí délẹ̀ torí mo fẹ́ ká gba àwọn àdúrà tá a gbọ́dọ̀ gbà lónìí èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá kí o sì tò ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ̀ tó bá ti gba òfin ẹnu Ọlọ́run wá bá tò ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ̀ gẹ́gẹ́ bí Màríà mímọ́ tó bí Jésù wá ṣe àṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ nítorí pé kí o ti tò ó gẹ́gẹ́ bí ìṣúra lọ́kàn rẹ̀ lọ́kàn àyà rẹ̀ o ti tò ọ̀rọ̀ rẹ̀ ló ń rántí ọ̀rọ̀ rẹ̀ ló ń ṣe àṣàrò lé lórí ọ̀rọ̀ rẹ̀ ló ń tọ́ ẹ sọ́nà ọ̀rọ̀ Ọlọ́run. ó ní bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè á sì gbé ọ ró bí ìwọ bá sì mú ẹ̀ṣẹ̀ jìnnà rere kúrò nínú àgọ́ rẹ mo ń padà bọ̀ lọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ó ní tí ìwọ bá tẹ wúrà dáradára sílẹ̀ lórí erùpẹ̀ àti wúrà òfìrì lábẹ́ òkúta odò nígbà náà ni Olódùmarè yóò jẹ́ ààbò rẹ ìwọ sì ní ọ̀pọ̀lọpọ̀ fàdákà ṣé wàá rí báyìí tó bá máa ní ọ̀pọ̀lọpọ̀ fàdákà ó máa bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní orí Bíbélì yìí o wàá máa ṣe gbogbo ohun tó sọ títí tó máa fi dé ibi tí ó ti sọ wípé tó bá ti gbogbo nǹkan wọ̀nyí ó máa ní ọ̀pọ̀lọpọ̀ fàdákà o ó máa lè tẹ́ wúrà dáradára sílẹ̀ lórí erùpẹ̀ o bẹ́ẹ̀ ni ó ní lótìtọ́ nígbà náà ni ìwọ ò ní inú dídùn nínú Olódùmarè ìwọ ó sì gbé ojú rẹ sókè sọ́dọ̀ Ọlọ́run bí ìwọ bá gba àdúrà rẹ sọ́dọ̀ rẹ̀ torí o lè máa gba àdúrà rẹ síbòmí ṣùgbọ́n ó ní tó bá gbà sọ́dọ̀ Olódùmarè lórúkọ Jésù tó bá gba àdúrà sí ó ní yóò sì gbọ́ tirẹ̀ ìwọ yóò sì san ẹ̀jẹ̀ rẹ má jẹ́ ń gbàgbé jẹ́ sáré sọ fún ẹ ọ̀pọ̀ nu wa pàápàá wa tá a ti jẹ́ kó mọ́ wa lára tí a kọbi ara sí mọ́ láti máa dẹ́jẹ́ akọ́ dẹ́jẹ́ tá a bá ti wà ní ìṣòro tàbí tá a bá ti wà nínú ìlà ìlú ayé akọ́ máa dẹ́jẹ́ fọlọ́run àní lè mú iṣẹ́ wa máa dẹ́jẹ́ gbọ́ mi sà ẹ mọ́ bá mi sọ̀rọ̀ lóòrọ̀ yìí ìwọ tó bá ti dẹ́jẹ́ tó tí ì mú san pàápàá ẹ̀jẹ̀ tó jẹ́ fún Ọlọ́run alààyè tó jẹ́ fún Ọlọ́run alààyè lọ mú san o lọ san ẹ̀jẹ̀ rẹ má jẹ́ kí ọdún tuntun táwọn wò wájú kó dé kó tó san ẹ̀jẹ̀ o lọ san ẹ̀jẹ̀ rẹ o torí
ẹran tí oníta máa ń kọ nígbà tá wà ń kékeré tí àwọn kan tá à ń pè ní wọléwọlé, àwọn òṣìṣẹ́ ìjọba wọléwọlé, wọ́n máa wo bí àgbègbè ṣe mọ́ tónítóní tó, wọ́n máa wo bí àgbègbè wa gbogbo rẹ̀ ṣe mọ́ tónítóní. Ìwọ tí àgbègbè rẹ̀ ò bá mọ́ tónítóní, wọ́n lè mú ọ, wọ́n lè mú ọ kó fi ọlọ́pàá lọ́wọ́ o, wọ́n á fún ọ ní owó tó máa san. A máa ń pọ̀ ní wọléwọlé, ní wọléwọlé ń bọ̀ lọ́la, wọléwọlé ń bọ̀ lọ́la, yóò wọlé mi, yóò wọlé rẹ, wọléwọlé ń bọ̀ lọ́la. Orí tó máa kọ́ ń gba ẹni, àwọn èèyàn máa sá kí wọ́n bá sọ pé wọléwọlé ń bọ̀, wọ́n á sáré máa gbálẹ̀ ilẹ̀ tó ń gbá fọ́sẹ̀ kan, á máa gbá, wọ́n á roko ibi tí oko ti dàgbà, wọ́n á sáré roko, wọ́n á máa tún léṣe. Ìlú ti dáńgbà kan rí o, ìlú ti dáńgbà kan rí sà. Bẹ́ẹ̀ ni àwa ti dàgbà débi tá a lè sọ wípé ìlú ti dáńgbà kan rí. Ọdún tó ń bọ̀ níwájú yìí ó di ọdún tí gbẹ̀sangbẹ̀san yóò fẹ́ gbẹ̀san rẹ̀ o. Bẹ́ẹ̀ ni ó jẹ́ ọdún tí ẹni tí yóò gba ẹ̀jẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò béèrè. Bí ò bá ti béèrè lọ́dún yìí kò lè tà sí ọdún tó ń bọ̀ o, torí pé ọdún ìbẹ̀wò ni. Ọlọ́run ò sì lè bẹ̀ ọ́ wò kó má rántí ẹ̀jẹ̀ tó jẹ́ fún èbílẹ̀ àkàtà. Ọlọ́run sùúrù ní lóòótọ́, ó ní sùúrù, ṣùgbọ́n ọdún tí ń bọ̀ yìí ọ̀rọ̀ sùúrù kọ́ ló máa wà ńlẹ̀ o. Ọ̀rọ̀ wípé Aláàfin ti dé, ohun ọ̀sìn dà, ohun òrúbọ dà, ẹ̀rí dájú wípé o ti sọ ẹ̀jẹ̀ rẹ dà. Òun ni àwọn ìbéèrè tó máa nílò àti dáhùn. Ìwé mọ́ sọ wípé san ẹ̀jẹ̀ rẹ níbí, ìwọ yóò sì san ẹ̀jẹ̀ rẹ. Gbogbo ẹ̀jẹ̀ tó bá ti ṣe fọ́lọ́run, san gbogbo ìtọ́lọ́run lè rún ẹ létí, ìtòsí rántí lágbà tí mo ń sọ̀rọ̀, san ẹ̀jẹ̀ rẹ ó ṣe kókó. Ọ̀pọ̀ tiẹ̀ nílé rọ́dún titun láìsàn ẹ̀jẹ̀ rẹ̀, kì í ṣe pé ìfihàn wòlíì ni o. Ọ̀pọ̀ nílé rọ́dún titun tó ń bọ̀ yìí láìsàn ẹ̀jẹ̀ rẹ̀. Ẹni tí ó bá ìlí gbèsè ẹ̀jẹ̀ níwájú Olúwa lọ́rùn, bẹ́ṣù bá fi lè dé pẹ̀lú ìlà yìí lo, ó lè má lè làájà. Ohun tá à ń sọ nìyẹn, ó lè má lè làájà. Kò ní sí òǹfà tó lè mú kúrò nínú ewu, nítorí pé kò sí ẹ̀jẹ̀ tó ti sọ. Mo bá wòlíì kan pàdé lánàá, lára àwọn wòlíì tọ́lọ́run yọ̀ǹda fún wa níbi tá a wà yìí. Wọ́n ní pé ohun tí mò ń wò yìí má jẹ̀mú rè, ó kọjá ọ̀rọ̀ ìpèsè, ó ní má jẹ̀mú ni. Gbọ́ mi sà, bó o bá ti sọ ẹ̀jẹ̀, o ti bà májẹ̀mú rẹ jẹ́. Bó o bá ti sọ ẹ̀jẹ̀, o ti mú pẹpẹ rẹ wà lófo. Pẹpẹ tó sì wà lófo ò lè fọhùn, pẹpẹ tó wà lófo ò lè ṣiṣẹ́. Pẹpẹ tó bá wà lófo ó ti ṣe kíni, ó ti gbà bọ̀dẹ̀. Ìwọ tó ń gbọ́ mi tó lẹ́jẹ̀ lọ́rùn, kò ní í ṣe pẹ̀lú ibi tó ti jẹ́jẹ́ o. Tó bá ti jẹ́ pé Olú Ọlọ́run alààyè ló jẹ́jẹ́ sí, torí Ọlọ́run làwa ń sọ̀rọ̀ fún, àsọ̀rọ̀ fẹ́ lómi. Lọ sọ ẹ̀jẹ̀ rẹ, lọ sọ ẹ̀jẹ̀ rẹ, lọ sọ ẹ̀jẹ̀ rẹ o. Ó ní ìwọ sì gbìmọ̀ ohun kan pẹ̀lú, yóò sì fi ìdí múlẹ̀ fún ọ. Ìmọ́lẹ̀ yóò sì mọ́ sípa ọ̀nà rẹ. Nígbà tí a bá rẹ ènìyàn sílẹ̀, nígbà náà ni ìwọ ó wí pé ìgbésókè ń bẹ. Ọlọ́run yóò sì gba onírẹ̀lẹ̀ là, yóò gba ẹni tí kìí ṣe aláìjẹ̀bi là. A ó sì gbà á nípa mímọ́ ọwọ́ rẹ̀. Nínú ọdún tí ó ń bọ̀ níwájú, ò ní jẹ̀bi. Ọwọ́ rẹ tó mọ́ yẹn, lórúkọ Jésù, ọ̀tá ò ní mú kọ́wọ́ yẹn dọ̀tí. Ọ̀tá ò ní gba mímọ́ ọwọ́ rẹ lọ. Nítorí náà sọ ẹ̀jẹ̀ rẹ o. Ẹ̀ṣẹ̀ ni láti má sọ ẹ̀jẹ̀ o. Ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run tó nípọn ni o. Ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé dìrandíran lè máa jìyà rẹ̀ ni o. Kì í ṣe ẹ̀ṣẹ̀ tí àwọn tó di pẹpẹ dúró lè mójú kúrò o. Sọ ẹ̀jẹ̀ rẹ o. Àṣírí àkọ́kọ́ ni wípé fara rẹ súnmọ́ Ọlọ́run. Àṣírí ọdún titun nìyẹn o. Èkejì ni wípé dáwọ́ ẹ̀ṣẹ̀ dúró. Yà kúrò nínú ẹ̀ṣẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kó ṣe kíni, kó borí rẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kó súnmọ́. Yà fún ẹ̀ṣẹ̀, yàgò fẹ́ṣẹ̀. Bó bá jẹ́ pé òun náà tọ́ bẹ́ṣẹ̀, dáwọ́ ẹ̀ṣẹ̀ dúró. Tó bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, ẹ̀ṣẹ̀ ò lágbára lórí rẹ̀. Wọ́n náà lè sọ pé bẹ́ẹ̀ kọ́ lòdì sẹ́ṣẹ̀. Pé bẹ́ẹ̀ kọ́ ọmọ Ọlọ́run ni ẹ, o kì í ṣe ẹlẹ́ṣẹ̀. O kì í ṣe ẹlẹ́ṣẹ̀. Ìyàtọ̀ wà nínú ẹlẹ́ṣẹ̀ àti ènìyàn mímọ́.
ìyàtọ̀ wà nínú ẹlẹ́ṣẹ̀ àti àyànfẹ́. Ìwọ tí o bá jẹ́ àyànfẹ́ Ọlọ́run nítòótọ́, kẹ̀yìn sẹ́ṣẹ̀, sọ fún ẹ̀ṣẹ̀ wípé mi ì ṣe mọ́. Sọ fún ẹ̀ṣẹ̀ wípé mi ì ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú rẹ. Kí ni ìbáṣepọ̀ tó ń bẹ nínú ìmọ́lẹ̀ àti òkùnkùn? Kò sí. Àṣírí ńlá ni ẹ̀ṣẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó nípọn o. Nítorí ẹ̀ṣẹ̀ ni Jésù ṣe kú. Ibi tó nípọn dé nìyẹn. Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Aláìlẹ́ṣẹ̀ ó kú nítorí àwọn ẹlẹ́ṣẹ̀. Ikú lèrè ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ lágbára. Ẹ̀ṣẹ̀ ń ṣe tó o ṣe tí mi fẹ́ràn. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tó o ṣe láti ṣe kí ni rú òfin Ọlọ́run. Òfin Ọlọ́run ni. Kò sẹ́ni tó lè sá àsálà débi wípé a bọ́ lọ́wọ́ Ọlọ́run. Kò sẹ́ni tá bọ́ lọ́wọ́ ẹ̀ o. Ẹ̀bí ńlá dá bàgàbà. Kò sẹ́ni tá bọ́ lọ́wọ́ Ọlọ́run. Bóyá o lo ayé rẹ láti mọ Ọlọ́run àbó òfin ayé rẹ mọ Ọlọ́run, o lè bọ́ lọ́wọ́ ẹ̀. Tó o bá kọ̀ tó o ṣe tọlọ́run láyé yìí, wàá ṣe tọlọ́run lọ́run tó ń bọ̀. Wàá ṣe tọlọ́run nínú ayé tó ń bọ̀. Kò sí bóyá fẹ́ ṣe, wàá bá pàdé. Kò sí bóyá fẹ́ ṣe. Ọlọ́run ò ṣe ẹni tá a lè bọ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo wa là ń padà bọ̀ wá bọ́. Á jù wọ́n tí ò ṣe wí lẹ́jọ́, Aláàfin tòótọ́. Gbogbo wa là ń padà bọ̀ wá ṣe kí ni? Wá dọ̀balẹ̀, wá gbé dànsákì fún pé Ọlọ́run òṣùbà rẹ o. Adẹ́dà aṣẹ̀dá mẹ̀dá, ọba tó láyé àti ọ̀run. Gbogbo wa ni. Ó bá kàrọ̀ Ọlọ́run dáadáa wa mọ̀ wípé èṣù gan pàápàá àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n yìí ń júbà Ọlọ́run dọ̀la lọ́la. Wọ́n ń júbà ẹlẹ́dàá wọn. Lóòótọ́ wọ́n ti gbàbọ̀dẹ̀, wọ́n ti lòdì sí, ṣùgbọ́n wọ́n ń júbà rẹ̀ o. Wọ́n wà nínú ẹ̀rù, wọn ò mọjọ́ tá dé o. Wọn ò mọjọ́ tá dé. Táwa ṣe kí ni? Táwa dájọ́ wọn pátápátá porongodo. Wọn ò mọ òun ni wọ́n ṣe wà nínú ìkọjú tó ń ba ayé jẹ́, tó ń ṣe gbogbo tó ń ṣe. Tó ń wà wọn tá a darapọ̀ mọ́ wọn láti kọjú Ọlọ́run tó bá tilẹ̀ ṣe é ṣe. Tí ìrètí kan bá tiẹ̀ wà bóyá àwọn lè borí. Ṣùgbọ́n èèyàn lè borí ọ̀gá rẹ̀, èèyàn lè borí àjùlọ. Ẹni tó bá ti jùyàn lọ lè jùyàn nù. Ẹni tó bá ti jọ̀gá fún yàn ó jọ̀gá fún yàn náà nìyẹn. Kọ́lọ́ má di olọ́gà búburú, tó bá ti lọ́gà búburú àkọ́lọ́ ń já ọgbà. Àfi kó kúrò ń bẹ̀ kọ́lọ́ ń já ọgbà. Tó bá ti lọ́gà búburú báwo ló fẹ́ bọ́? Àfi kọ́lọ́ ń já ọgbà. Ó pa láṣẹ ẹ̀yin tẹ́ lọ́gà búburú Ọlọ́run yóò já yín gbà. Ẹ̀yin tẹ́ sì jọ̀gá tẹ́ burú lọ́gà tẹ́ jẹ́ ìkà. Rọra gbọ̀gá lọ́wọ́ yín ẹ̀ ní rí ọ̀gá ṣe mọ́ o. Ẹ̀ ní rí ọ̀gá ṣe mọ́ bẹ́ẹ̀ ni. Gbọ́ mi dáadáa, o nílò àti fa ara rẹ súnmọ́ Ọlọ́run. Àṣírí àkọ́kọ́ nìyẹn. Àṣírí kejì ni wípé kó dáwọ́ ẹ̀ṣẹ̀ dúró. Ìkẹta ni pé gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Kí nìdí tí àwọn nǹkan wọ̀nyí ti jẹ́ àṣírí ọdún titun àti gbogbo ọdún tó bá rí láyé? Ìwọ tó o bá ti wà ní ìhà ti Ọlọ́run, ọ̀tá Ọlọ́run ni ọ́. Ọlọ́run sì ní ìbínú kíkorò lòdì sí àwọn ọ̀tá rẹ̀. Bẹ́ẹ̀ ni, kò sẹ́ni tó lè la ìbínú Ọlọ́run já o. Bẹ́ẹ̀ ni, kó là á já kó yé o. Kò sí ẹni tó lè survive ẹ o. Bẹ́ẹ̀ ni o. Ẹni tí ò bá ti sí ní ìhà ti Ọlọ́run di ọ̀tá Ọlọ́run. Àwọn tó bá sì fẹ́ kí rere kó wá bá wọn, wọ́n gbọ́dọ̀ ṣe kí ni fara wọn súnmọ́ Ọlọ́run kí wọ́n lè rí àlàáfíà kí ire wá bá wọn. Torí pé Ọlọ́run ló ń ṣàkóso ire o. Ọlọ́run ló ń fúnni ní ire. Ọlọ́run ló ń fúnni láyọ̀ bí orin Tọ́pẹ́ Àlàbí. Wòlíì inú orin ni Tọ́pẹ́ Àlàbí jẹ́ o. Kọ́lọ́n bá wa dá màmá yẹn sí o. Bẹ́ẹ̀ ni. Nítorí náà ó gbọ́dọ̀ mọ̀ wípé tó o bá ti sí ní ìhà ti Ọlọ́run, ìhà tèṣù ló wà. Kò sí báyìí fẹ́ ṣe. Ẹ̀kẹta ọmọ òsì. Ẹ̀kẹta ọmọ òsì. Lóòótọ́ ni bí òjá kọ́ yóò já bo. Ẹ̀kẹta ọmọ òsì. Bẹ́ẹ̀ sì ni ó jẹ́ lọ́rọ̀ tá à ń sọ yìí náà. Ọlọ́run rẹ̀ ń bí. Èṣù rẹ̀ ń bí ọ̀tá rẹ̀. Ìwọ tí ò bá ti jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, ọ̀tá Ọlọ́run ni ọ́. Ìbárẹ́ ayé kí ni ìwé mọ́ sọ? Ìṣọ̀tá Ọlọ́run. Kí ló dé? Nítorí pé èṣù ló ń sọ pé aláyé nú ayé o. Ó ń mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kó máa rú òfin Ọlọ́run, kó kẹ̀yìn sí Ọlọ́run. Ṣùgbọ́n ìwọ tó fẹ́ kí rere wá bá ọ, tó fẹ́ kí Ọlọ́run kó ṣe kí ni? Kó dúró tì ọ́, kó sì fún ọ ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń fẹ́, tó ń béèrè, kó fi ayé rẹ kó fi yangàn nínú ayé. O gbọ́dọ̀ fara rẹ súnmọ́ Ọlọ́run. O gbọ́dọ̀ jìnnà sẹ́ṣẹ̀. Gẹ́gẹ́ bí ó ti sọ níbí báyìí, ó ní pé o gbọ́dọ̀ bí ìwọ bá sì mú ẹ̀ṣẹ̀ jìnnà, rere kúrò nínú àgọ́ rẹ̀, ó máa jẹ́ kẹ́ṣẹ̀ jìnnà sí ẹ. Ó máa jìnnà sẹ́ṣẹ̀. Ò ní sọ pé torí pé ẹ̀ṣẹ̀ ní adùn
bó ti wò ó kéré mọ́ ẹ̀ṣẹ̀ ó wu ara ní ṣíṣe àti wípé àwọn kan tó ti ń dẹ́ṣẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ò rí nǹkan tó ṣe wọ́n níjọ́ tí nǹkan bá ṣe wọ́n ṣe wà ń bẹ́ẹ̀ tí o mọjọ́ tá a dá fún wọn tí òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ wọn yóò kún ni tí o mọ ní o mọ̀ tó bá mọ ìpín tí ẹlẹ́ṣẹ̀ ní oníjowú rẹ̀ kò sóhun tẹ́lẹ́ṣẹ̀ ní tó yẹ kó jowú kó bá ní gbogbo ayé tó so ẹ̀mí rẹ̀ nù ó ti pàdánù ohun gbogbo. bẹ́ẹ̀ ni ṣáájìnà rere sí ẹ̀ṣẹ̀ má máa fọwọ́ ra pàápàá àwọn ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn tó ń dáṣe tó ti wá dára mọ́ wọn lónìí. Irọ́ pípa àti àgbèrè ẹja sòótọ́ àgbèrè ti pọ̀ jù irọ́ ti pọ̀ jù kí ló dé onígbàgbọ́gbọ́n a máa purọ́ bí kọ́fìrọ́ dà àgbèrè àti ìfẹ́kùfẹ́ ti pọ̀ jù láyé lóde òní ọ̀tá ó dá sí gbòòrò bí wípé kò sí nǹkan míì mọ́ tí àwọn èèyàn fẹ́ ṣe kí ló dé ó tún fowó lé lórí àwọn kan ti máa sọ́dowó fìdígbowó bẹ́ẹ̀ ni àwọn kan pera wọn bá wọn pàdé lórí amóhùnmáwòrán yìí náà ni wọ́n láwọn fìdígbowó ni ìdí náà fi ń gbowó ó ti wá jẹ́ gbogbo ohun tẹ́gbẹ́ tó bá ti wò káàkiri bó o lè rìn láti òpó kan dé òpó mìíràn kó má rí ohun tí amúnikọsẹ̀ amúnidẹ́ṣẹ̀ jìnnà sẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó ní bírè gẹ́gẹ́ bí ẹni tó láròjinlẹ̀ jìnnà sẹ́ṣẹ̀ bó o bá ṣe ń fa ara rẹ súnmọ́ Ọlọ́run ló ń jìnnà sẹ́ṣẹ̀ ló máa fa ara rẹ kúrò lọ́nà ìparun lọ́nà ẹ̀ṣẹ̀ ó máa sọ fún ara rẹ pé tóóró ọ̀nà ìyè ló máa wà ó nǹkan tó máa sọ fún ara rẹ tóóró ọ̀nà ìyè ló máa yẹ kíni ló máa wà sọ̀rọ̀ mi yé ọba yìí ìkẹta náà ni wípé o máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu Ọlọ́run ṣe ẹni téèyàn ń bá jiyàn téèyàn ń bá gbóhùn ní gbólóhùn asàn tó ń gbogbo Ọlọ́run lóhùn má gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lóhùn gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu kírìdì wọ́n tó bá ti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu ó fìdí múlẹ̀ wípé ó fẹ́ràn Ọlọ́run ó fìdí ìfẹ́ rẹ̀ sí Ọlọ́run múlẹ̀ ìwọ tí o bá jìnnà sẹ́ṣẹ̀ tó dáwọ́ ẹ̀ṣẹ̀ dúró tó sáfẹ́ṣẹ̀ ó fìdí rẹ̀ múlẹ̀ wípé o bẹ̀rù Ọlọ́run nítòótọ́ ìbẹ̀rù Ọlọ́run sì ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ìwọ tí ó bá sì ń fa ara rẹ súnmọ́ Ọlọ́run lóòrèkóòrè tó mọ̀ pé Ọlọ́run lọ̀gá tó fọlọ́run ṣàkọ́kọ́ ní gbogbo ìgbésẹ̀ rẹ láyé ní gbogbo ọjọ́ tó bá rí ọjọ́ mìíràn ló ń kọ́kọ́ ṣe kiri ló kéde àsákìsí Ọlọ́run pé Ọlọ́run ó ṣe lórúkọ Jésù Kristi ó mú ọjọ́ mìíràn tó gbègbè ayé láti wo Ọlọ́run ní tó ń fìdí rẹ̀ múlẹ̀ ní wípé o nílò Ọlọ́run ju bó ṣe nílò oúnjẹ lọ o nílò Ọlọ́run ju bó ṣe nílò èémí ẹnu rẹ lọ o nílò Ọlọ́run ju bó ṣe nílò ẹnikẹ́ni lọ láyé o tó ń fìdí rẹ̀ múlẹ̀ nìyẹn o ẹ já ka mo fẹ́ ka Jóòbù orí 5 fún wa ká tó gbàdúrà àmọ́ ẹ já gbàdúrà àkọ́kọ́ yìí ká tó ka Jóòbù orí 5 fún wa ó ní bí ẹsẹ̀ 2 mẹ́ta kan tí máa kà fún wa níbẹ̀ ẹ ká sáré gbàdúrà yìí ó máa pe Ọlọ́run dáadáa má gbàgbé ìṣọ́ àdúrà láwa o gbàdúrà kó jẹ́ kàdúrà yẹn ká ẹ lára gbà tọkàntọkàn ó máa sọ wípé Ọlọ́run bàbá mi o sọ dáadáa ẹ kójú kó tì ọ́ Ọlọ́run bàbá mi o Ọlọ́run ẹlẹ́dàá mi o Ọlọ́run olùrànlọ́wọ́ mi o ní orúkọ Jésù Kristi ní pátápátá gbà mí lọ́wọ́ àwùjọ àwọn òtòṣì àti àwùjọ àwọn tó ṣe é mú lẹ́rú ṣeré gbà mí lọ́wọ́ wọn lábẹ́ bó ti kórí gbà mí lọ́wọ́ àwọn àwùjọ òtòṣì gbà mí lọ́wọ́ àwọn àwùjọ tó ṣe é mú lẹ́rú ṣeré lánàá rẹ kó gbàdúrà yẹn dáadáa àyànmọ́ mi ò ṣe é mú lẹ́rú ṣeré ìpín mi ò ṣe é mú lẹ́rú ṣeré ayé mi ò ṣe é mú lẹ́rú ayé mi ò ṣe é mú lẹ́rú ẹnikẹ́ni ò lè dìde kókó ṣe mí ní ìwọ̀sí kó sì lọ bẹ́ẹ̀ gbà mí lọ́wọ́ àwọn àwùjọ ènìyàn tó ṣe é mú lẹ́rú ṣeré àwùjọ ènìyàn tí à ń pè láwùjọ àwọn òtòṣì gbà mí ipò tí mo fẹ́ wà kọ́ nìyẹn gbàdúrà sí Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi lónìí mo sì fi àṣẹ lé mo fi àṣẹ wòlíì
mo fi pa láṣẹ sórí àyànmọ́ rẹ láti òní lọ tó bá rà mí yẹn ṣe o àgbà ọ́ lágbàtán ní pátápátá porongodo nínú àwùjọ àwọn ìtòṣì nínú àwùjọ àwọn tó ṣe mú lẹ́rú ṣeré láti ìsinsìnyí lọ àyànmọ́ rẹ ò ṣe mú lẹ́rú o àyànmọ́ rẹ ò tún tòṣì mọ́ lábẹ́ bó ti wù kórí o ò ní bá àìní ohun rere pàdé o ò ní bá ohun tó ń jẹ́ àìní pàdé pàápàá ohun tó ń pè ní àìní ohun rere kò ní jẹ́ ìpín rẹ mọ́ oore tọkàn rẹ bá fẹ́ tó sì bá àyànmọ́ rẹ mọ́ Ọlọ́run àyànda rẹ fún ọ ìwé mọ́ sọ pé rere yóò wá bá ọ níbikíbi tá a tẹ̀dó rẹ sí ire fún ara rẹ kó wá bá ọ nínú àwọn oríṣiríṣi àǹfààní tó múnú ayé àti àyànmọ́ ń dùn tó mú kí ògúnlú ayọ̀ lára ẹni rere yóò wá bá ọ bẹ́ẹ̀ ni ó sì kò yí padà Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Jóòbù orí karùn-ún yẹn káka láti ẹsẹ̀ kẹjọ sí ìsàlẹ̀ díẹ̀ ká tó gbàdúrà méjì tó kù kí ló sọ fún wa ó ní ó tó sọ fún wa yìí ó ṣe kókó fún wa ó ní sọ́dọ̀ Ọlọ́run ni èmi lè máa ṣe àwárí ohun àkọ́kọ́ nìyẹn ó máa fa ara rẹ súnmọ́ Ọlọ́run ni wàá máa ṣàfárí ẹ̀ wàá máa ṣàfẹ́rí ẹ̀ o nítorí àwọn ìgbà kan wà tó bá téèyàn máa pe Ọlọ́run tọ́lọ́run ò ní gbọ́ o téèyàn máa wá Ọlọ́run tí Ọlọ́run ní ṣe é rí o nítorí náà àsìkò yìí ó lè gbọ́ ó sì ṣe é rí torí àsìkò orí ọ̀fẹ́ láwà ilẹ̀kùn orí ọ̀fẹ́ ò ti tì fáwọn tí ó fẹ́ rí Ọlọ́run tó fẹ́ rọ́wọ́ Ọlọ́run láyé wọn ó ní sọ́dọ̀ Ọlọ́run ni èmi lè máa ṣe àwárí ní ọwọ́ Ọlọ́run ni èmi lè máa fi ọ̀ràn mi lé ohun tó bá ń ṣe ọ́ gbàdúrà bá Ọlọ́run sọ̀rọ̀ fara rẹ súnmọ́ Ọlọ́run jẹ́ kí Ọlọ́run jẹ́ ìyanjú ìṣòro àkọ́kọ́ rẹ jẹ́ kí Ọlọ́run jẹ́ ẹni tó máa kọ́kọ́ lọ bá bí nǹkan bá ṣe ọ́ ẹni tó máa kọ́kọ́ bá sọ̀rọ̀ jẹ́ kí Ọlọ́run jẹ́ ẹni tó máa kọ́kọ́ bá sọ̀rọ̀ tí nǹkan bá ṣe ọ́ fi ọ̀ràn rẹ lé Ọlọ́run lọ́wọ́ ó ní ẹni tí ó ṣe ohun tí ó tóbi tí a kò lè ṣe àwárí ohun ìyanu láì níye tí ó ń rọ̀jò sí ilẹ̀ ayé tí ó sì ń rán omi sínú ilẹ̀kílẹ̀ láti gbé àwọn onírẹ̀lẹ̀ lékè kí a sì lè gbé àwọn ẹni ìbìnújẹ́ ga sí ibi àìléwu gbọ́ mi sà oríṣiríṣi ipò ló wà láyé bẹ́ẹ̀ nínú ayé titun àti ọ̀run tí ń bọ̀ oríṣiríṣi ipò náà ló máa wà o ènìyàn àwùjọ ènìyàn a sì ní ipò kan náà lóòótọ́ Ọlọ́run bàbá ọ̀kan ni Ọlọ́run ọmọ ọ̀kan ni Ọlọ́run ẹ̀mọ́ ọ̀kan ni bẹ́ẹ̀ ni ìràpadà ẹ̀mí wa ìgbàlà ọkàn wa ọ̀kan ni kò sí ìyàtọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ nínú àwùjọ ènìyàn oríṣiríṣi ipò làwọn èèyàn wà aláwọn tó wà lókè aláwọn tó wà ńlẹ̀ àdúrà mi fún ọ tó ń gbọ́ mi ní pé Ọlọ́run á mú ọ lékè á sì gbé ọ sókè ohun tó ń sọ níbí yìí ó ní láti gbé àwọn onírẹ̀lẹ̀ lékè Olúwa nílò àti gbé ọ lékè tó bá fẹ́ rẹ́rìn ayọ̀ lóòótọ́ tó sì fẹ́ borí àdúrà kejì tó máa gbà rèé pé ní pátápátá k'Ọlọ́run kó gbé ọ dìde bọ́ sínú ìpamọ́ kó gbé ọ dìde bọ́ sínú ìpamọ́ kó gbé ọ dìde bọ́ sínú ìpèsè kó sì gbé ọ dìde bọ́ sínú ìṣerere kó gbé ọ dìde kọjá àrọ́wọ́tó àwọn ọ̀tá rẹ̀ àdúrà tá a fẹ́ gbà nìyẹn ó máa porúkọ Jésù dáadáa o sọ wípé Ọlọ́run bàbá mi o Ọlọ́run olùrànlọ́wọ́ mi o Ọlọ́run ẹlẹ́dàá mi o lórúkọ Jésù Kristi ó yá gbé mi dìde bọ́ sínú ìpamọ́ gbé mi dìde bọ́ sínú ìpèsè gbé mi dìde bọ́ sínú ìṣerere gbé mi kọjá àrọ́wọ́tó àwọn ọ̀tá mi abiliakata gbé mi kọjá àrọ́wọ́tó àwọn tí ń ṣe inúnibíni sí àyànmọ́ ènìyàn lábẹ́ bó ti wù kó rí lásìkò yìí mi ìdúró de ọdún titun lónìí ni mo bẹ̀ ọ́ ni mo sì ń gbàdúrà Ọlọ́run ẹlẹ́dàá mi o Ọlọ́run bàbá mi Ọlọ́run rọ̀ mi o gbé mi dìde bọ́ sínú ìpamọ́ gbé mi dìde bọ́ sínú ìpèsè gbé mi dìde bọ́ sínú ìṣeré lánàá rẹ kó gbàdúrà yẹn dáadáa gbé mi dìde kọjá àrọ́wọ́tó àwọn ọ̀tá ń bẹ nílé ọ̀tá ń bẹ lóde gbé mi dìde kọjá àrọ́wọ́tó àwọn ọ̀tá o gbé mi dìde kọjá àrọ́wọ́tó àwọn onínibíni ènìyàn gbàdúrà yẹn dáadáa kàbólíà kàtòbèlìà lánàá kó gbà òótọ́ ọ̀rọ̀ ni àdúrà yẹn má jẹ́ kí àdúrà yẹn kó dúró de ọdún tó ń bọ̀ gbà àdúrà yẹn sísìn Jésù Olúwa wa
mo gbàdúrà fún ọ tí ò ń gbọ́ mi lónìí tí ọkàn rẹ àti ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ ìpè yìí àti pẹpẹ yìí tí o sì ti lálẹ́ tó ti gbàdúrà yẹn lábẹ́ bó ti òkú ní pátápátá ní ọ̀nà àṣepé Ọlọ́run gbé ọ dìde lónìí ní ìṣẹ́jú yìí bọ́ sínú ìpamọ́, ó gbé ọ dìde bọ́ sínú ìpèsè, ó gbé ọ dìde bọ́ sínú ìṣerere, ó gbé ọ dìde kọjá àrọ́wọ́tó àwọn ọ̀tá rẹ, ó gbé ọ dìde kọjá àrọ́wọ́tó àwọn tí ń ṣe nínú ibi ní sí ọ. Ìwọ tó rà mí yẹn ṣe lórúkọ Jésù, ọ̀tá kọ̀ọ̀kan ò ní lè ṣe ọ ní ìwọ̀sí mọ́, ẹnikẹ́ni ò ní lè fi ẹ̀gbin lọ́ mọ̀, láti òní lọ ojú òní tì ọ́, ògo Olúwa yọ lára rẹ, bẹ́ẹ̀ ni ó sì kò yí padà. Jésù Olúwa wa ohun tó sọ nínú ìwé Jóòbù orí 20:2 yẹn náà ni òun la máa fi ṣàdúrà tó kẹ́yìn. Ó ní Olódùmarè yóò ṣe kíni, yóò dáàbò rẹ̀ bò ọ́ ó ní Olódùmarè yóò dáàbò rẹ̀ bò ó ní nígbà náà ni Olódùmarè yóò jẹ́ ààbò rẹ̀, ìwọ sì ní ọ̀pọ̀lọpọ̀ fàdákà. Ẹni tí Ọlọ́run ò bá tọ́jú kò sẹ́ni tó lè tọ́jú ẹ̀, ẹni tí Ọlọ́run ò bá tọ́jú kò ní ṣe ohun tó ní o máa sọ́nù náà ni èṣù yóò wá láti jí, láti pa, láti parun. Bẹ́ẹ̀ ni torí Ọlọ́run kọ́ ló ń tọ́jú ẹ̀, Ọlọ́run kọ́ ló wà ńbẹ̀ ló ń wò ó, ṣùgbọ́n ó máa gbàdúrà yìí ó máa gbàdúrà yìí dáadáa. Sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi, fi ìwà láàyè rẹ, agbára rẹ àti ògo rẹ gbè mí níjà jálẹ̀ ọjọ́ ayé mi kábólé àkàpà. Fi ìwà láàyè rẹ Olúwa, fi agbára rẹ, fi ògo rẹ gbè mí níjà jálẹ̀ gbogbo ọjọ́ ayé mi, pàápàá àwọn oríta tó ṣe kókó nínú ayé mi, àwọn oríta tó nípọn nínú ayé mi, àwọn oríta ìṣẹ̀lẹ̀ ńlá nínú ayé mi. Jẹ́ kí ìwà láàyè rẹ ó gbè mí níjà, jẹ́ kí agbára rẹ ó gbè mí níjà, jẹ́ kí ògo rẹ ó gbè mí níjà. Ó yá lanu kó gbàdúrà. Jẹ́ kí ìwà láàyè rẹ ó gbè mí níjà, jẹ́ kí ògo rẹ ó gbè mí níjà, jẹ́ kí agbára rẹ ó gbè mí níjà. Má ṣe jẹ́ ń dá wà, ṣe aláàbò mi Olódùmarè. Má ṣe jẹ́ ń dá wà, ṣe aláàbò mi Olódùmarè. Jẹ́ kí ní ọ̀pọ̀lọpọ̀ fàdákà nítorí pé ó jẹ́ ààbò mi. Gbogbo ohun tó o bá fún mi jẹ́ kí ó dùn kó pọ̀ kó pẹ́. Gbogbo ohun tó o bá fi fún mi gẹ́gẹ́ bí ohun ìní jẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ o. Ọ̀tá má jẹ́ ó lè jí ohunkóhun, ọ̀tá má jẹ́ ó lè pa ohunkóhun, ọ̀tá má jẹ́ ó lè mú ohunkóhun lọ sínú ìparun. Má jẹ́ ń ṣòfò ẹ̀mí, ṣòfò ara, ṣòfò ohun ìní lórúkọ Jésù Olúwa wa. Ìwọ tó gbàdúrà yẹn lóòótọ́ gbóhùn Olúwa lẹ́nu mi. Àlíúdí àkà ọ̀sọ̀ fílíàkàtà, mo pa láṣẹ ìwà láàyè Ọlọ́run Olódùmarè lábẹ́ bó ti ń kórí yóò gbèjà rẹ jálẹ̀ gbogbo ọjọ́ ayé rẹ. tó bá rí àmì yẹn ṣe, ìwà láàyè Olódùmarè, agbára rẹ àti ògo rẹ yóò gbèjà rẹ, yóò dìde fún ọ, yóò ràn ayé àti àyànmọ́ rẹ lọ́wọ́, yóò mú wá sínú ìpamọ́ tó péye, ìpèsè tó péye, ìṣeré tó péye. Bẹ́ẹ̀ ni ó ní ọ̀pọ̀lọpọ̀ wúrà àti fàdákà, bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà lórúkọ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ìwọ tó ń gbọ́ mi tó ò tí ì fàyè rẹ fún Jésù, àǹfààní wà lákòókò yìí. Ó ti bá wa gbàdúrà, ò ní ṣe lásán, ṣùgbọ́n tó ò bá tí ì fàyè rẹ fún Jésù kò tí ì pé, iṣẹ́ ẹ̀sìn rẹ ò tí ì pé lónìí. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kó sọ fún ara rẹ pé àsìkò tó láti ṣe ìpinnu láti fi Jésù ṣe Olúwa àti olùgbàlà rẹ, láti fi Jésù ṣe ọ̀gá nínú ọkàn rẹ, láti mú àjùlọ Jésù wá sínú ayé rẹ, wá sí ọkàn àyà rẹ. Ó bá fẹ́ ṣe ìpinnu yìí tó sì ṣetán pé ó fẹ́ fi Jésù ṣe ìpín rẹ láyé àti lọ́run, mo fẹ́ kó gbàdúrà ìrònúpìwàdà yìí tẹ̀lé mi. Sọ pé lórúkọ Jésù Kristi, Olúwa ó ṣe torí pé mo gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, jọ̀ọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ lóòótọ́ wípé o wá sáyé Jésù Kristi nínú ara, tó wá kó fún ẹ̀ṣẹ̀ èmi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn, ó sì jíǹde ní ọjọ́ kẹta, ó gòkè rí ọ̀run láti máa ṣìpẹ̀ fún gbogbo wa. Láti òní lọ mo fi ẹnu mi jẹ́wọ́ rẹ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Mo kọ èṣù sílẹ̀, mo kọ ara sílẹ̀, mo sì kọ ayé yìí sílẹ̀. Ẹ wọnú ayé mi wá Olúwa, kí ẹ sì sọ mí di àtúnbí, ẹ sọ mí di ọ̀tun. Lórúkọ Jésù Kristi Olúwa ni mo gbàdúrà. Àmín. Ìwọ tó gbàdúrà yẹn mo kí ọ kú oríire o, torí agbára ẹ̀mọ́ yóò ṣíji bò ọ́. Ayọ̀ ńlá yóò bẹ́ jáde lórí rẹ lọ́run àti láyé. Bẹ́ẹ̀ ni mo sì gbàdúrà fún ọ pé adárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Inú ayé rẹ gbogbo di ọ̀tun àti ọtí kájà lọ. Tabari àìsàn tàbí àìlera nínú ayé rẹ, ó fi ayé rẹ sílẹ̀. Àṣẹ Olódùmarè kó dàpọ̀ mọ́ ìrìn àjò rẹ. Bẹ́ẹ̀ ni yóò sì lọ́jọ́ ọ̀la rẹ yóò sùn. Gba oore ọ̀fẹ́ láti dúró ṣinṣin nínú ìfẹ́ Ọlọ́run.
bẹ́ẹ̀ ni ó sì rí kò yí padà. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ kọ sí wa kẹ́ jẹ́ ká mọ̀ pé lóòótọ́ lẹ fi ayé yín fún Jésù nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ni ká lè darapọ̀ mọ́ yín fún ìdàgbàsókè yín nínú ẹ̀mí. Bẹ́ẹ̀ ni àǹfààní wà fún gbogbo ènìyàn tó bá mú ọrẹ wá sínú ìsìn yìí ó fẹ́ fún Olúwa ní ohun kan tàbí òmíràn. Ìwọ̀nba ìpèsè tó bá wà náà ní ìwọ̀nba ọ̀nà tí ìrere yóò fi máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni àwọn ìkan Ọlọ́run lè wọ́n náà lè darapọ̀ mọ́ àwọn tọ́lọ́run lò láti máa mú wa wà lórí afẹ́fẹ́ pé ó lè dùn ju báyìí lọ, ó lè pọ̀ ju báyìí lọ bí ìpèsè bá ṣe tó ní. Bẹ́ẹ̀ ni láti fún wa ní àǹfààní láti ṣe ju bí a ṣe ń ṣe lọ. Ó bá fẹ́ ká wá sí àdúgbò rẹ, ó bá fẹ́ ká wá sí ìletò rẹ, bí ìpèsè bá ṣe tó ní, bí ìpèsè bá wà á wà. Bẹ́ẹ̀ ni torí iṣẹ́ Olúwa náà là ń ṣe. Mo fẹ́ kó fi fún Olúwa bó bá ṣe wà lọ́kàn rẹ láti fi fún Olúwa. Òní dídùn ọlọ́rẹ lọ́lọ́run ń retí ló sì ń béèrè fún. Bá a ṣe máa ṣe àwọn ọmọ ìjọ fi sórí pẹpẹ. Mo gbàdúrà fún gbogbo ẹni tó ń fi lélẹ̀ fún Olúwa. Ọrẹ ọjọ́ Olúwa ni, ọrẹ ọjọ́ ìsinmi, ọrẹ wòlíì ni, tàbí ọrẹ láti jẹ́ alábàáṣe nínú iṣẹ́ Olúwa lórí òkè yìí ni, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù tàbí lọ́dọọdún ni. Ọrẹ tó bá òkò jẹ́, mo pa láṣẹ bó o ti ń fi lélẹ̀ fún Olúwa lónìí, ọwọ́ rẹ ò ní wálẹ̀ mọ́. Ọwọ́ rẹ á máa lọ sókè sí. Ó yá lọ kó lọ ga sí, lọ kó lọ ṣe rere, lọ kó lọ rẹ́rìn ayọ̀. Àwọn ọjọ́ tó kù nínú ọdún yìí yóò pa ọ́ lẹ́rìn ayọ̀. Àwọn tó ti sọ̀rọ̀ etí nínú rẹ̀ lórúkọ Jésù yóò di ẹ̀rí mọ́ ọ lọ́wọ́. Àṣẹ ló wí bẹ́ẹ̀, yóò di ẹ̀rí mọ́ ọ lọ́wọ́. Ẹ̀rí ọlọ́lá yóò farahàn ọ́ lọ́sẹ̀ yìí. Ẹ̀rí ọlọ́lá bàrú síká fìlì àkàtà yóò farahàn ọ́. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà. Mo gbóhùn alóore gbọ́ mi sà kàpílì àkàtà. Ìwọ tí oore sá fún láwọn oṣù mẹ́ta sẹ́yìn, oore tó sá fún ọ ní ìlọ́po mẹ́ta, ó wọlé tọ̀ ọ́ wá. Ó wọlé tọ̀ ọ́ wá, ó gbà á lálejò. Bẹ́ẹ̀ ni ó sì rí kò yí padà. Jésù Olúwa wa. Àmín. Mo súre fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi lónìí. Ó fi lélẹ̀ ní ó fi lélẹ̀. Mo súre fún ọ nítorí pé ọkàn rẹ àti ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ ìpè yìí. Mo súre fún ọ. Ọ̀sẹ̀ yìí yóò fọre fún ọ. Bẹ́ẹ̀ ni ò ní sọ ohun iyebíye nù lọ́sẹ̀ yìí. Ò ní sọ ẹ̀mí rẹ nù. Ò ní sọ ohun ìní rẹ nù. Ò ní ṣòfò ẹ̀mí, ò ní ṣòfò ara. Lábẹ́ bó ti wù kó rí, Ọlọ́run gbà ọ́ lọ́wọ́ ewu. Gbogbo ewu tó kù nínú ọdún yìí, nínú oṣù yìí, mo pa láṣẹ àti wà àti ẹbí Ọlọ́run gbà ọ́ nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni àwa méjèèjì a máa rọ́dún titun. Bẹ́ẹ̀ ni àwa méjèèjì a máa rọ́dún titun, togotogo tayọ̀tayọ̀ a máa rọ́dún titun. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. A máa pàdé ara wa. A máa pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀. Lọ́sẹ̀ tó ń bọ̀, ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ ní pọ̀ngàn. Má tàsé ìpàdé yẹn, má tàsé ẹ̀, fi sọ́kàn. Sọ fún àwọn ènìyàn pé àwọn ènìyàn jọ wípé ìsìn kan wà lórí afẹ́fẹ́ lọ́jọ́jọ́ ìsinmi tí mo ń bá wọn ṣe o. Kò ṣeé má nìní o, kò ṣeé má nìní nítorí ìwà láàyè Ọlọ́run tí ò yí padà tó ń fọhùn níbẹ̀. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, ká ṣe orí ọ̀fẹ́ lápapọ̀. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Fẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ mímọ́ ti ẹ̀mí mímọ́ yóò sọ̀kalẹ̀ kí ó máa bá a gbé láti ìsinyìí lọ àti ti láéláé. Àmín 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 lórúkọ Jésù Kristi. Àmín. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀, ire o.